أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Àmín. Àmín. gbogbo àwa tí a jọ ń jẹ́ olóríire àtèmi náà níbi tó wà ẹlòmíì ò dára ẹ̀ lójú tí wọ́n bá ń polóríire yóò máa wá wẹ̀gbẹ́ èmi ni mò ń sọ olóríire ni mí bó bá mọ̀ para wa nìwọ náà ní la ilaha illallah. La ilaha illallah. wọ́n jí olórí ibú yẹn lálẹ́ àná pò ti yá ó lóun fẹ́ sùn díẹ̀ sí Allahu akbar. i ní tí òjò wálé ni nìyẹn gbogbo owó tó wábí lè ní oríire tó gbé débi ò ní dìbàjẹ́. Àmín. lẹ́ẹ̀kan náà bá mi pariwo ní ya Allah. Ya Allah. sunni muhammadun rasulullah. Muhammadun Rasulullah. gbólóhùn méjèèjì yìí mo fi kí ọba tó ní wá àtẹnitọ́lọ́run ránṣẹ́ sí wa. Sallallahu Ànábì alayhi wa wa Muhammad. sallam. Sallallahu alayhi wa sallam. mo wá kí ìkàlẹ̀ gbogbo àwọn ẹni ọlọ́run àwọn ìmọ́lẹ̀ tí gbogbo wa tí a fi ń sá aṣọ wa ìmọ́lẹ̀ tí a tan ayé wa fún tí wọn ò sì yọ fíùsì ibẹ̀ dànù láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tó tún lọ ọlọ́run dákun ikú tó yáwọ́ ọlọ́run má fi pè yín sọ́dọ̀ báyìí Àmín ya Allah. àti gbogbo àwa náà tá à ń ṣe àmínà fún yín Àmín. wala la hawla wala quwwata illa billah. mo kí gbogbo àwọn àfáà wa tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ àtọ̀tún àtòsì mo kí gbogbo wa mo wá kí àfáà wa gbà tí wọ́n ń jẹ́ olóríire gbogbo gbà àfáà wa gbà Al-Mansuri látìgbà tí a ti ń kéwú lọ́dọ̀ bàbá wa gbà Al-Ilawi làwọn àmì kan ti máa ń jáde lójú àfáà wa bí gbogbo wa bá ń ṣàkólé kankan kan ọ̀tọ̀ níbi tí àfáà wa Sisi ó máa darí sí àṣẹ ni ọlọ́run bá ti pèlé èèyàn níjọ́ tí àwọn èrò bá ń dà lọ́bì kan wọ́n wá dá dúró kò sí ní tó jẹ́ kọ́nà ó dàrú mẹ́lòmíì lọ́wọ́ ibi táyé ń gbà lòun náà fẹ́ gbà kí ló dé tí wọ́n náà ó lànà táwọn ọmọ rẹ̀ ó máa tọ̀ àfáà wa gba Fadilatu Sheikh Ahmad As-Sahali wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan mo wá tírèsì ọ̀rọ̀ náà títí mo sọ kalẹ̀ sọ́dọ̀ yín wọ́n ní ar-rijalu salasa gbogbo ẹni tó wáyé tó sì jẹ́ èèyàn láyé gbogbo ẹni tó wáyé tó sì ráyé wá ọ̀nà mẹ́ta la tírèsì wọn sí alákọ̀ọ́kọ́ nínú àwọn tí wọ́n rí ayé wá òun náà ni asábìkù nígbà tí wọ́n gbé e kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú wọn òun náà ni aláhìkù ẹlẹ́ẹ̀kẹta nínú wọn òun náà ni almáhìkù mo wá mo mẹ́tẹ̀ẹ̀ta méjì pé sí yín lára ọlọ́run yọ ẹyọ kan kúrò fún yín Allahu akbar. gbogbo ìwọ náà tó fẹ́ kọ́lọ́run ó dà ẹ́ pọ̀ máwọn ará wájú bá mi ní la ilaha illallah. La ilaha illallah. akramakumullah àwọn àfáà ti bísí kọjá kí wọ́n fi òru wọn kalẹ̀ fẹ́nìkan mo wá ń wo ìjókòó yín lọ́dọọdún àfáà tí ò bá débi mo máa ń sọ lẹ́yìn yín stéèjì yín yìí gbogbo ẹni tẹ́ ẹ bá fún lọ́pọ̀túnítì àti gorí ẹ fẹ́ promote ẹni òde yín kọjá wípé mi ò bá Al-Mansuri ṣe ọba tó ń bá yín ṣe òfin yín lẹ̀ Allahu akbar. torí nínú àwọn tọ́lọ́wọ́n ọba fi yín sí ibo lẹ ti ń gbé bọ̀ mo wá wo àwọn bàbá tẹ̀ ń sọ̀kalẹ̀ níwájú wọn àtàwọn tẹ́ kéwú lọ́dọ̀ wọn kò pọ́nú àgbàlagbà tá a lè tẹ̀ fún mọ́ níbi táwa ọmọdé ìsìn ní Gilman Kaide bá a bá tún wá tẹ̀ níwájú àwọn bàbá yìí á tún wá ṣí fìlà níjọ́ tá a ti ń ṣí fìlà yẹn wọn ò pàmọ́lẹ̀ ayé wa ìyẹn ń tọ́ka ń pé àwọn àgbàlagbà tẹ́ tò síwájú wọn olóríire ni wọ́n làwọn náà fífi tí wọ́n kún ti yín Allah. àfáà yìí wá ń yanjú ohun tí wọ́n ń pè ní sábìk asábìkù nínú àwọn èèyàn wàlẹ́dì sábàkọ bí fọ́dìlìhì Masha Allah. ẹni tí ò ní nǹkan kan lọ́wọ́ táyé wá ń bí pé ibi tó ń lọ yẹn kò sọ́nà ń bẹ ó ní ẹ fi mí lẹ̀ bọ́lọ̀ ń bá ń bẹ màá lànà síbí béèyàn bá wọnú ilé yín wọ́n lè ní bàbá yín ẹ ṣàfà lóòótọ́ àmọ́ àfáà wa ti yanjú ẹ lẹ́ẹ̀kan gbogbo iṣu náà kọ́ ló ń bí iṣu míì padà bígi ẹlòmíì sì ní igi ní nípìnlẹ̀ àmọ́jọ́ tọ́lọ́run fẹ́ ní kó bímọ kalẹ̀ ó bí iṣu kalẹ̀ ọlọ́run wá ṣẹ̀yìn ní sábìk intanẹ̀kan ò mú wá látàná ẹ̀yin wá bẹ̀rẹ̀ sí ní gbé e kalẹ̀ lénìí Allahu akbar. kí ló fà á nítorí pé ẹ̀yin náà gbà fáwọn ẹni ọlọ́run àwọn bàbá yín ò dàrú wọn ò bá tọmọ lọ́mọ jẹ́ Alladhi sabaqa bi fadlihi. wọ́n ń sọ fún wọn náà pé má fọmọ lọ́mọ ń kó ní dandan máa fún un nítorí kọ́mọ rẹ̀ lè bá a dèèyàn níjọ́ tọmọ rẹ̀ bá dèèyàn àwọn tọ́wọ́ wọn tóbi ju tiẹ̀ lọ lọ́run ó gbé pàdé Allah.
bàbá yín náà láǹfààní àti fáwọn ọmọ lọ́mọ ní kó lánàá àmọ́ Ọlọ́run kó sí wọn lẹ́mìí pẹ̀lú dáadáa tọ́lọ́run bá ṣe wọ́n yẹn Ọlọ́run ní kí wọ́n nà já òun lè fi jẹ́ sábìk. ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ òun náà ni Alláhiku. láhìkù ni alladhi Láìkọ̀ láhìkọ̀ bí àbí fi sharafihi. ojú ọ̀nà tí bàbá yín gbé kalẹ̀ orúkọ Yusuf tẹ̀ ń jẹ́ yìí àwọn kan ni wọ́n jẹ́ lánàá tí wọn ò bá jẹ́ bí wọ́n bá ti torí owó tí wọ́n bá ti bà á jẹ́ ni ó ṣeé ṣe kẹ́yìn má lè jẹ́ bẹ́ẹ̀ mọ́lẹ̀ ní ẹ̀yin náà wá sọ ọlá yín pọ̀ máwọn ti bàbá yín ẹ̀jọ́ ó bàjẹ́ àfáwà Mansuri Ọlọ́run ò ní bà ayé yín jẹ́. Àmín ya Allah. ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ òun náà ní kí ni Al-Mahik. Alláhiku. Máyíkù òun dé ní gbogbo táwọn òbí rẹ̀ ti ṣe é lé àtàwọn àfáà rẹ̀ ó sì pa gbogbo rẹ̀ rẹ́. Allahu Akbar. irú ẹ̀ làwọn ọmọ tí wọ́n ṣe súfí láti ilé níjọ́ tí wọ́n délé ìwé gíga wọ́n dìdàkudà ọmọ kan wá dìdàkudà níjọ́ kan láàrin ìṣẹ́jú kan kí n sáré yànnàná ẹ̀ àwọn tí wọ́n bí onísúfí ni wọ́n àwọn tí wọ́n tọ́ onísúfí ni wọ́n àwọn tí wọ́n rẹ̀ onísúfí ni wọ́n ó wá bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n máa ń pa nǹkan rẹ̀ òun wá di Mahik àgbàfáà kan onísúfí ni ó wá jẹ́ lecturer àwọn nínú school bí yẹn ti wá wọlé kéwú wá ń gun ọmọ náà pé mo fẹ́ béèrè kéwú lọ́wọ́ ẹni tó bá ní ó mọ kéwú náà àwọn onísúfí àfáà yẹn wá wọlé ara ẹ̀ balẹ̀ púpọ̀ tàsọ́wúfù ń bẹ lára ẹ̀ Ọlọ́run yé gbogbo nǹkan ò dàrú mọ́ lọ́wọ́ bó ti wá wọlé ọmọ yìí wá ń béèrè lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí gírímọ́ǹkà tí ń bẹ lọ́kùn ẹ̀ tó ní pé Máhíkù ni ó wá ní bàbá mo fẹ́ bi yín ní ìbéèrè mẹ́ta àfáà Al-Mansuri ìbéèrè mẹ́ta yìí tẹ́lifíyà ló padà já sí fún ọmọ yìí torí bó ti kúrò lójú ọ̀nà ó ní ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní ǹjẹ́ Ọlọ́run ọba ń bẹ bí gbogbo wa ti ń pariwo ń pọ́lọ́run wà yìí ó wá ní tọ́lọ́run bá ń bẹ arini shaklahu mo fẹ́ kó o fi àwòrán Ọlọ́run ṣe dúdú ni pupa ni ó sanra ni ó ga ni ó fẹ̀ ni ó tínrín ni mo fẹ́ kó o fi hàn mí àfáà wa ní ṣálákọ̀ọ́kọ́ ní àbẹ́lẹ̀ kejì ó ní lábẹ́ alákọ̀ọ́kọ́ ló wà mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́n tí mò ń wí dáadáa o ó wá ní ẹlẹ́ẹ̀kejì ó ní alikọ́dàrú wàlùkọ́dọ́hù àrífni tàrífà uya sheikhi ó ní àti kádàrá àti tí wọ́n ń pè ní kọ̀dọ́hù ǹjẹ́ méjèèjì yẹn ń bẹ tó bá ń bẹ mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fún mi ó dọ̀rọ̀ méjì nínú àwọn táwọn tọ̀hún mú dání nìyẹn tí wọ́n fẹ́ fi tákù àwọn onísúfí ǹjọ́ tí wọ́n bá béèrè lọ́wọ́ èmi àti ẹ̀ náà báwo láti dáhùn ó wá béèrè lẹ́lẹ́kẹta ó ní Ọlọ́run ní látara iná láti dá ṣèitọ́n àmọ́ tó bá ti jọ́ àlìkìyámọ̀ á padà ti ṣèitọ́n ìbọnú lọ padà báwo lọ́lọ́run ó fi iná jó iná ìyẹn ń tọ́ka ń pé ṣèitọ́n ni ó padà máa gbádùn lọ́jọ́ àlìkìyámọ̀ àfáà wa wá ní mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé o ti délẹ̀ ó lóun ti délẹ̀ ó ní nǹkan iye kan ni màá fi dá ẹ lóhùn bó o bá fẹ́ gbọ́ ń tà fọ́ wa fi dáhùn bá mi pariwo ní la ilaha illallah. La ilaha illallah. bàbá ọ̀rọ̀ tí ò bá lé owó bẹ ọmọ yìí bá béèrè tán wọ́n ní sára ẹ̀ ti balẹ̀ ó lára òun balẹ̀ ni wọ́n bá dìde ni wọ́n bá gbá a lójú wí ìgbájú ni wọ́n fi dáhùn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta fún ọmọ yẹn wá pariwo ó ní yé kí ni mo ṣe fún yín tẹ́ fi gbá mi lójú ó ní ìgbájú tí mo gbá yẹn ó dùn ẹ́ àbí ó dùn ẹ́ ó ló dùn òun ó ní tó bá dùn ẹ́ múrú àwòrán dídùn yẹn jáde ìnira tó mú jáde fún ẹ márùn-ún ẹ̀ jáde fún mi. Allahu Akbar. ó pariwo Ọlọ́run dáadáa. Allahu akbar. ó ní ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ dáhùn nìyẹn ó ń bi mí pé ṣọ́lọ́run ń bẹ bẹ́ẹ̀mi àti ò ti lè rí tí gbogbo iṣẹ́ rẹ̀ sì ń hàn bẹ́ẹ̀ náà ni ìnira tí ń bẹ lára rẹ̀ tó lè júwe rẹ̀ fáyé. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ó ní ǹjọ́ ti mọ̀ tẹ́lẹ̀ ń pé wàá gba ìgbájú nílé ìwé lẹ́ni ó lóun ò mọ̀ ó ní tí wọ́n ń pè ní kádàrá nìyẹn. Allahu Akbar. in tó palẹ̀mọ́ fún tó kọlù ẹ lójijì Allah. in tó palẹ̀mọ́ fún tó bá ẹ lójijì ó wá ní ọwọ́ tí mo fi gbá ẹ ọwọ́ yìí ẹran ní àbẹ́gungun ó ní méjèèjì ní bẹ́ẹ̀ ojú rẹ tí mo gbá kí ló wà ń bẹ̀ ó lẹ́run àtẹ̀gungun ni kí ló dé tọ́wọ́ mi dùn ẹ́. ìyẹn lẹ́ẹ̀kẹta. ìyẹn lẹ́lẹ́kẹta Allahu Akbar. ó ní n tó lè mú ọwọ́ mi dùn ẹ́ ìyẹn ń tọ́ka ń pé adáyàn látara náà ni a máa fi náà jẹ́ ń yà. Allah. àmọ́ tí mo fẹ́ fi parí ẹ̀ àwọn àfáà ẹlẹ́kọ̀ọ́ wa sọ ǹjọ́ tí ọmọ yẹn wá délé wá ní tọ́ tóun náà bá fẹ́ dójú àná wọn rìjàl àfi kóun kú lọ́dọ̀ àwọn mahik ó wá lóun fẹ́ so mọ́ sábìk ó fẹ́ so mọ́ láhik ó wá lóun náà fẹ́ di rìjàl wọ́n wá ní lè rìjàlì alamat àfáà Al-Mansuri lè rìjàlì alamat n tí a fi ń dá àwọn rìjàlù mọ̀ àmì ni kí lámì náà ìní àlà ẹ má gbàgbé o ìní àlà mọ́ta
alamatu ìní alamata ìjọ tí rìjálù bá ti dókè tí gbogbo ayé ń wò lókè ìjọ náà Ọlọ́run máa ń paná wọn Ọlọ́run ò ní paná yín. Àmín. gbogbo abiyamọ tó wà ń bí ẹ bá mi ṣe amínà fún wọn. Amina. ẹ ti dókè lẹ́ni nínú aburú yìí kò sẹ́ni tí ó mọ̀ pé Al-Mansuri ń bẹ ọba tó fi yín hàn Ọlọ́run dákun ikú tó yàwó ò ní pa yín. Àmín. wala la ilaha illallah Àmín. wala subhana rabbika. Rabbil izzati amma yasifun. والسلام على المرسلين الحمد لله رب العالمين. ẹ bá mi yòǹbó ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ bá mi kí Ọlọ́run pé Allahu akbar. Allahu akbar. Ọlọ́run má ṣe wá ní ọmọ tí ń bogún jẹ́ Àmín. tí ń pa ogún oorun nílé wọn àwọn ìmọ́lẹ̀ tí wọ́n bá ń lé Ọlọ́run má jẹ́ apaná rẹ̀. Àmín. ọ̀rọ̀ àlìmọ́ọ́mọ́ ni Ọlọ́run dákun jẹ́ ó máa dá sí o. Àmín. ahọ́n bàbá wa gba Sheikh Sirajuddin Adémọ́lá ọba ayé pé mo fi ń ṣàdúrà fún yín. bàbá wa ṣiṣẹ́ ní kẹ́ gbà sápò wọ́n ní kẹ́ gbà á. odidi ni bàbá wa ṣiṣẹ́ ń bò ó ẹ gbà á sápò báwọn. Allah. bàbá wa gba Sheikh Suleiman Adam Al-Wazir wọ́n ní ká ṣàdúrà fún yín pé yóò máa dá sí i. Àmín. ọlọ́wọ́lá bíbí ànábì wa Muhammad. sallallahu alayhi wa ibi sallam. tí